Mákindé títí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti sọ ògúlùntù bàbá òkò lu Wike ó ní èmi eléyìí mo ti ń pa $1 million kó tó di wípé Wike ó parí ilé ẹ̀kọ́ ìmọ̀ òfin ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde $1 million. Okay, it is well. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o tó sì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dákẹ́tẹ̀ ọ̀hún níbi tí Mákindé tó ti sọ̀rọ̀ ó ní òun máa kábàámọ̀ o wípé òun kí ààrẹ Tinubu lẹ́yìn. Mákindé ló sọ̀rọ̀ ọ̀hún lédè ìwé ìròyìn Vanguard ló fà á síta. Nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí ti jáde wá àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles títí orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi ẹ̀yìn orílẹ̀-èdè Tanzania wọ́n fi gbolẹ̀ níbi ìdíje àkọ́kọ́ tí wọ́n jọ fẹsẹ̀ wọn ṣẹ̀ ìwé ìròyìn The Nation ló dì í jáde. ẹ yé bu ẹ̀bí lu àwọn gómìnà nìkan ìjọba àpapọ̀ ni wọ́n ń yọ owó tó pọ̀ níbi owó tí wọ́n pa wọlé tótó bíi ìdá 52 òun ni owó tí ìjọba àpapọ̀ ń gbà o lórí àwọn owó tí wọ́n ń pa wọlé rádà ló sọ̀rọ̀ òun lédè ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. ẹ lọ ṣe wọ̀ àníkà ẹ jókòó jẹ́ ẹ ṣe wí agbẹjẹmọ́wọ́ o ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ̀ ń wò ó ẹ ò lè yí àga rẹ mọ́ nídìí lọ́dún 2027 ta ló sọ̀rọ̀ yìí Ayédatiwa ó fọwọ́ méjèèjì sọ̀yà ìwé ìròyìn The Nation ló dì í jáde. sórí ròyìn tó kà ń gbogbo ìwé ìròyìn báyìí ni wọ́n kà ń kó rẹ̀ ṣùgbọ́n nígbà tó ti mú jẹ́ ń dé fìlà má wo bẹ̀ kí n tún wọnú ìwé ìròyìn Punch síta mo dé ẹ má wo bẹ̀ ni ṣùgbọ́n wàá ṣẹ̀ṣẹ̀ fa kínní rẹ̀ sọ́wọ́ iwájú kò tẹ́nẹ́ ni tẹ́nẹ́ o tẹ́nẹ́ ni tẹ́nẹ́ wà rèé tẹ́nẹ́ ni kí n ṣe ń tẹ́nẹ́. ń tẹ́nẹ́ nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ní agbẹnusọ tuntun fún iléeṣẹ́ ọlọ́pàá ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. ìwé ìròyìn Punch tó kà dákẹ́hùn níbẹ̀ lèmi náà ti rí ìròyìn títí ọwọ́ mi yìí o ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gùn lé ìgbésẹ̀ o láti dá gbogbo àwọn báńdíìtì àti àwọn agbésùnmọ̀mí lọ́wọ́ kọ́ ìgbésẹ̀ ọ̀hún ni wípé wọn ò ní jẹ́ kí wọ́n lo ojú òpó ayélujára mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Daily Post náà ló tún post eléyìí síta níbi tí Kwankwaso ti ń sọ wípé ìjọba tó bá ti kùnà láti dáàbò bo àwọn aráàlú wọ́n ní kò ní iṣẹ́ kankan tó fi yẹ kó dúró ní ẹnu iṣẹ́ mọ́ o kò sì ní ìdí kan tó fi yẹ kó tún wà lórí àpèrè rẹ̀ ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch ní eléyìí ti jáde wá o kọ́lọ́run kó gbà wá ká sì máa ṣọ́ra fún ìjà gbọ̀ngàn àti gbódùn orósọ fàákàjà o arákùnrin kan ni wọ́n ṣekú pa lórí ìṣẹ̀lẹ̀ àcháàjì fóònù tó di awuyewuye ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Jonathan Atiku Obi Kwankwaso kí wọ́n lọ mú kí ẹnìkan kí wọ́n fa ẹnìkan kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ Ẹ̀yìnlẹ́bọ̀ ló sọ̀rọ̀ ọ̀hún lédè Daily Post ló post ẹ̀ síta. nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ti jáde wá o ó ṣeé ṣe kí nọ́mbà ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere àti nọ́mbà tí àwọn ènìyàn ń fi sílẹ̀ tí ìjọba ń fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí nọ́mbà fún àwọn tó ní okòòwò kan ó ṣeéṣe kí wọ́n máa lo nọ́mbà méjèèjì yìí gẹ́gẹ́ bí nọ́mbà owó orí lọ́dún 2026 àwọn àjọ tó ń rí sí ìpawówọlé lábẹ́nú ló fohùn náà léde ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Punch náà ló Punch ìròyìn ọ̀hún síta ò níbi tí Sanwó-Olú tí ó ti yan ọ̀gá àgbà tí ó mọ rí sí bí wọ́n ṣe múná wá àti bí wọ́n ṣe múná lọ ìyẹn iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ Èkó ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. ìròyìn eléyìí ó gbẹnu tán o àwọn àjọ tó ń rí sí ohun jíjẹ àti ohun mímu ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ké gbàǹjarè ìbò sí o wọ́n ní májèlé tó léwu fún àgọ́ ara ní oúnjẹ kan tí wọ́n ń pè ní Indomie vegetable gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìwé ìròyìn Punch ó Punch ẹ̀ jáde. kọ́lọ́hún ṣàṣàánú àmín o gbogbo ẹ̀ náà kú là ń jẹ́ àníkú
àmín o. nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn eléyìí wà ó níbi tí wọ́n ti sọ pé ọkọ̀ epo kan ni ó mà kọlu àwọn ọkọ̀ tó ń tò sẹ́yìn Akpabio tó sì jẹ́ wípé ó pa ọlọ́pàá kan ní àná alánà ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà. Wàsíù Àyìndé ó kéde wípé òun kò du ipò Àwùjalẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tó lulẹ̀ ní ilé ẹjọ́ tó pè tako ìgbésẹ̀ yíyan Àwùjalẹ̀ tuntun. Ìwé ìròyìn Punch ó Punch ẹ̀ síta. Inú mi má dùn bí wọ́n ṣe mọ́ èmi tó yẹ pé mo ti wò páwọn mo fẹ́ pè ní lọ́jọ́ ìgbéyàwó mi ṣùgbọ́n gbà tí bàbá wa ti ń sọ pé òun ó ṣe kinní òun. pé àwọn fẹ́ jọba. ìrònú ti wá mú mi ṣùgbọ́n a dúpẹ́. dúró ṣé tí wọ́n bá jọba wọ́n sọ pé kọ́ mọ́ ṣiṣẹ́ tó yàn láàyò ni. ṣé yóò rọrùn bẹ́ẹ̀ ni kọ́ bá máa lọ kọrin bí eré. èmi ń bí ọ ni. kò dáa bẹ́ẹ̀ ṣé ọmọ màá lọ kọrin níbi eléré ọba ni mí ò mo gbére mi dé. ọba orin ń kọrin náà ni. kò ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣerú ọba bẹ́ẹ̀. kò dàbí kò ní níyì igi rẹ̀ ò ní ṣe dáadáa. èmi ọmọ yẹ pé ìyá nìwọ. ìyá kí ni o tún dé. ìyá ni o tún dé abẹ́kẹ́rẹ́ sọ ara rẹ o. ọmọ yìí pé wọ́n ti sọ wípé kí n mọ̀ pé òun yà látàná. ta ló sọ bẹ́ẹ̀. mo tẹ ìyá gan ni ọ́ o ti kó lọ́mọ ìgbà kan lọ́mọ. ọmọ lèmi nísìnyí báyìí ọmọ ni ọ́. ọmọ ni mí. nígbà kan lọ jẹ́ ọmọ. kí ni wàá ni mí. ṣùgbọ́n nísìnyí o ti dìyà wo. Allahu Akbar. wo mo gbé fún ọ. gbósùbà rẹ ọlọ́fi gúnyán. mo gbé fún ọ. èmi kọ́ ló wọ́n dákun àwọn kókó yìí àti àwọn kókó míì náà ni ẹ máa gbọ́ nígbà tí a bá wọnú kẹ́tẹ́pẹ́ ìròyìn. ìròyìn àjùmúná náà ni ẹ̀ ń gbọ́ o láti kàn ní CIP 89.1 FM ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ẹ ó pọ̀ létí CIP FM náà CIP tó ń rò lọ́kàn òun gangan ni CIP náà ni ti ẹ wo ẹ̀yin èèyàn CIP yìí náà ni ẹ tí ìgbé polówó yín wá o kò tí ì tó à ń gbádùn yín nìkan ò lè ṣe ẹ wá ṣe ń gbọ̀wọ́ ètò lóríṣiríṣi ọdún níbẹ̀ yìí ẹ̀yin tẹ ní ṣóò tẹ ní kọ́nsáàtì gbogbo yẹn wá búùkù táìmù ní ìkànnì CIP 89.1 FM lágbára Ọlọ́run òní ọjọ́ àánú àá sì ránu Ọlọ́run gbà abẹ́rẹ́kẹ́ òní mà ní aláìsàn ọdún. bẹ́ẹ̀ ni kò yí padà tó edé ìlú èbó. bọ̀ ká má parọ́. ọkàn jẹ́ pé àwọn orílẹ̀-èdè kan wọ́n ti wà ní 25 báyìí àwọn ti máa sọdún. wọ́n ti máa ṣọdún. ṣùgbọ́n àwa Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ gbogbo òní ní 24 lọ́dọ̀ tiwa òní ní àìsùn ọdún kí láwa fi sọdún báyìí fíìkì. Ọlọ́run ó pèsè. àmín. Ọlọ́run yóò ṣe yanu. Ọlọ́run ti ń ṣe bẹ̀ kúkú ní kóńdé àrò tó sì rí òòrùn tó sì wà lókè yìí. tó dẹnu ní bùnbù ó kúkú mọ nǹkan tá a kì bọ́. bẹ́ẹ̀ ni Ọlọ́run ní jásírí ó tú. àmín o aláṣírí ó bò. ẹ lọ fọkàn balẹ̀. ẹ lọ fi balẹ̀ abẹ́kẹ́rẹ́ ti sọ̀rọ̀ wòlíì àkókò yìí tí Ọlọ́run rán sí yín nù ẹ gbà á gbọ́ yóò sì rí bẹ́ẹ̀ fún yín. wòlíì wà ń retí nǹkan ọdún o. Ọlọ́run máa ń ṣe ṣé o mọ̀ pé Ọlọ́run máa ń lo wòlíì tó jẹ́ pé bí wòlíì bá sọ̀rọ̀ ó lè jẹ́ pé láti bí ọ̀rọ̀ tí wòlíì sọ lọ́lọ́run ti fẹ́ lo òun náà. bẹ́ẹ̀ni. Ọlọ́run fẹ́ lo àwọn míì fún wòlíì ṣùgbọ́n fẹ́ kí wòlíì sọ̀rọ̀ kó lè kárí. ó ti yẹ. wòlíì pàṣẹ àṣẹ jáde ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ọ̀yà gba ẹ̀bùn ọdún. àmín ọ̀yà gba ẹ̀bùn ọdún. àmín Jésù. gba orí ọdún. àmín. káwọ́ méjì sókè. Jésù. jẹsẹ̀ mọ́lẹ̀. Jésù. àní kò gba ẹ̀bùn ọdún. Jésù. àmín. gba ẹ̀bùn ọdún. àmín. adé ọdún. àmín. owó ọdún. àmín. aṣọ ọdún. àmín. kọ́kọ́rọ́ ilé. àmín. kọ́kọ́rọ́ ọkọ̀. àmín. díjú rẹ̀ pa. Jésù. wo Jésù. ọ kàwé ẹ̀ tì. ìfomika. ọ kàwé ẹ̀ tì. ìfomika. ó ti gbọ́ à ń kí yín láàárọ̀ yẹ̀ ẹ̀yin ènìyàn wa wípé ẹ kú ojúmọ́ níbi ìyówù táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé àṣeyín pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni à ń kí yín wípé àkú ọdún ti bẹ̀rẹ̀ náà nù àkú ọdún àkú ìyèdún ọdún pọ̀pọ̀ ṣìnṣìn kérésìmesì èyí tó ń lọ níta yìí ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ fún yín o kò ní jẹ́ àṣemọ fáwa náà o a ó sì rí ire ọdún gbà o láṣẹ Ìdùmarè ọkọ nínú ilé yìí kò ní kú o àwọn ọmọ wa wọn ò ní di àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ni aya kò ní di aya aláya láṣẹ Ìdùmarè ilé ò ní wó pa yín fún gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ wà nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ tẹ́ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ láṣẹ Ìdùmarè igbó ò ní di ọ̀nà bẹ́ẹ̀ ni ọ̀nà kò ní di igbó mọ́ yín lọ́wọ́ o ẹ máa rọra tẹ̀ lọ kẹ́jẹ́kẹ́jẹ́ kẹ́ ẹ sì máa gbọ́ wa bí ẹ ṣe ń lọ láṣẹ Ọlọ́run wọn aláwùrábí ire
ire lójú owó rí ire níre báyìí náà ni à sọ̀rọ̀ àtàrí ojú re là á fi wowó oríire àti ojúre òun ni yóò jẹ́ tiwa láàárọ̀ yìí ire wa kò wá ní fòwárò àgbàrá kì í sàn kó fodò kọjá àbí ẹ ti rí ibi tágbàrá sàn tó tún padà sẹ́yìn rí láṣẹ Èdùmàrè ire wa àwa náà ni yóò tó lọ́wọ́ o torí pé mọ́tímọ́tí báyìí ni ìwọ àgbo mọ́rí ìkànnì wa ìkànnì Shape 9.1 FM lẹ́ni àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìlú òkè ò látakàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà láwà lágbègbè Òkè Ògùn láti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yánmúyánmú sétí gbogbo ènìyàn ìkànnì Shape ọ̀gá ni káwọn láwùjọ òkúta ọ̀gá ni iyọ̀ láwùjọ àwọn erùpẹ̀ tẹnu kọ́ tètè bọ̀ lè kọ́ ẹni ẹ bá rí ẹbí alẹ́ tipátipá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan à ń lọ níwájú àwọn yòókù wọ́n rọ́ tẹ̀lé Shape lẹ́yìn wọ́n sì ń ṣe kábíyèsí Shape wà ń mèrò kẹ̀rẹ̀ yẹ́yẹ́yẹ́ yí pé ẹ kárí láì ẹ máa tẹ̀lé mi ẹ̀yìn báyìí lọ́mọ adìrẹ́ ń tọ̀ ìyá rẹ̀ abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi ó yá dárúkọ rẹ̀ káwọnú kìnní ọ̀hún. ẹ̀yin ará ilé ìtura Olúwa ọmọ Adéníjì náà lórúkọ tèmi ẹ kójúmọ́ ò níbi gbogbo ọdún yìí yóò dùn fún wa bí mo ṣe ń sọ bó bá kápọ̀ mọ́ mọ́ ẹ lọ́wọ́ papọ̀ mọ́ má lọ tì nítorí ń tọ́ jẹ lónìí kó lọ́ọ́ fi jẹ ra rẹ níyà wo tí ọwọ́ bá bọ̀ ọ́ ẹ sì mọ́ parọ́ fáwọn èèyàn ìwọ tí o bá ní nǹkan tó bá fẹ́ lò ìhun náà ni ọ̀rọ̀ lò mọ́ lọ jí nǹkan sì mọ́ parọ́ fẹ́ nìkan pé wo bọ́ bá ti dọ̀la ọmọ mi ò fowó ránṣẹ́ ò mọ òpò tọmọ òun gan wà níbi tó wà mánìtì nǹkan tó bá wà lọ́wọ́ ẹ lágbára Ọlọ́run àní ṣẹ̀ sí o kò já wọnú ìròyìn ọ̀hún lónìí. tó ká wọnú ìròyìn ọ̀hún náà nù ló ní ṣẹrẹrẹ wẹ̀rẹ̀rẹ̀ ká máa sí ní ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá ìròyìn ọ̀hún ló sì dàbí ìkìlọ̀ ọ̀rọ̀ ọ̀hún ló tún dàbí ọ̀rọ̀ tó ń pe gbogbo àwọn ènìyàn sí àkíyèsí o wípé májèlé tó léwu púpọ̀ fún àgọ́ ara ni oúnjẹ kan tí wọ́n ń pè ní Indomie vegetable gẹ́gẹ́ bí àwọn àjọ tó ń mójútó ohun jíjẹ àti ohun mímu ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìyẹn àwọn NAFDAC àjọ tó ń rí sí ohun jíjẹ àti oògùn lílò àti oríṣiríṣi nǹkan tó ń wọ ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kẹ́gbàǹjarè sí ìgboro ayé báyìí wípé oúnjẹ kan ó ti wà lóde o èyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Indomie vegetable gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi léde wọn ni ó léwu púpọ̀ fún àgọ́ ara ọmọ ènìyàn wípé kí àwọn ènìyàn ṣe gààyà láti jẹ kìnní yìí o nínú àtẹ̀jáde tí ọ̀gá àgbà àwọn àjọ náà tó fi síta ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè òun ni ó buwọ́ lu àtẹ̀jáde náà ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé oúnjẹ ọ̀hún kò wá láti orílẹ̀-èdè Nàìjíríà wípé orílẹ̀-èdè France ni wọ́n ti ń pèsè rẹ̀ àwọn ó sì rí i dájú wípé àwọn ènìyàn ìlú wọ́n ṣe gààyà bẹ́ẹ̀ ni wọ́n yàgò fún oúnjẹ náà láti máa jẹ àtẹ̀jáde náà ó sọ wípé fún ìdí èyí NAFDAC ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí i dájú wípé oúnjẹ tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Indomie vegetable yìí òun ni àwọn ènìyàn wọ́n yàgò fún nítorí wípé kò pèsè àlàáfíà tó yẹ fún àgọ́ ara kí àwọn ènìyàn ìlú kí wọ́n lọ mọ̀ báyìí wọ́n ní oúnjẹ náà kò sí lọ́jà ṣùgbọ́n ó tún ṣeé ṣe kí wọ́n máa rí láwọn ibì kan kí wọ́n ṣọ́ra fún o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. mo mọ̀ tí ẹ̀ ń kábàámọ̀ wípé mo gbárùkù ti Tinubu o. lóòótọ́ èmi kọ́ o mi ò kúkú gbégbá òṣèlú bẹ́ẹ̀ sì ni mi ò ṣòṣèlú o. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló fi ọ̀rọ̀ ọ̀hún léde. gómìnà Ṣèyí Mákindé ló ti sọ̀rọ̀ wípé òun kábàámọ̀ wípé òun gbárùkù ti ààrẹ Tinubu lásìkò ètò ìdìbò ọdún 2023 ètò ìdìbò sí ipò ààrẹ ó ní lẹ́yìn gbogbo ẹ̀ ó ní ẹ wò ó òun sì ń kábàámọ̀ o wípé òun mà kín ààrẹ lẹ́yìn. gómìnà Ṣèyí Mákindé ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun àná nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílé ìjọba tó wà nílùú Ìbàdàn. gómìnà ọ̀hún tó jẹ́ wípé láàrin àwọn gómìnà tí ó wà ni ó jẹ́ wípé òun nìkan ló kù nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí wọ́n ní láàrin àwọn gómìnà tí wọ́n mọ̀ sí G5 ẹni tó jẹ́ wípé ó ní nígbà òun mà ṣiṣẹ́ tako ẹni tí í ṣe Àtíkù Abubakar níbi ètò ìdìbò ọdún 2023 tí ó sì sọ báyìí ó
ó ní àwọn ẹgbẹ́ tí wọ́n kóra wọn jọ lábẹ́ mínísítà fún olú ìlú lẹ́wà Àbújá Nyesom Wike ó ní tí wọ́n tako Àtíkù nígbà wọn ó ní ẹ wò ó báyìí òun kábàámọ̀ wípé òun kí ààrẹ Tinubu lẹ́yìn nígbà wọn bí ó tilẹ̀ jẹ́ wípé nínú ẹgbẹ́ òṣèlú APC ni ó wà ó ní nípa ìgbàgbọ́ òun gbàgbọ́ wípé bí ààrẹ bá wọlé nígbà náà gbogbo nǹkan yóò rí bí ó ṣe yẹ kó rí o ó ní bí òun ṣe sọ síwájú wípé ṣùgbọ́n báyìí bí nǹkan ṣe ń lọ yìí òun mọ̀ tí ẹ̀ ń regret wípé òun gbárùkù ti ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé lásìkò ètò ìdìbò ọdún 2023 ó wá tẹ̀ wájú ó ní ẹ wò ó gbogbo ohun tí à ń rí yìí èmi ò gẹ́gẹ́ bí gómìnà bẹ́ẹ̀ ni o mo máa regret wípé mo gbárùkù ti ààrẹ Tinubu nígbà tí ó wọlé ní ọdún 2023 ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún o ṣùgbọ́n ní mẹ́nu sí púpọ̀ bẹ́yìn bá fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mùkẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà tí ìròyìn yìí tó ti jáde wá o Wàsíù Àyìndé ó kéde wípé òun ti yọwọ́ bẹ́ẹ̀ ni òun yẹsẹ̀ nínú dúdú ipò ọba Àwùjalẹ̀ títí ilẹ̀ Ìjẹ̀bú ó ní òun ò jẹ ọba òun mọ́ o gẹ́gẹ́ bó ṣe wí ọ̀rọ̀ yìí ló jáde lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tí wọ́n da gbogbo ẹ̀sùn àti gbogbo ọ̀rọ̀ tó sọ tí wọ́n fọwọ́ òsì àti ẹsẹ̀ òsì tí wọ́n fi da ọ̀rọ̀ náà nù ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde ọba orin fújì Wàsíù Àyìndé Màsà tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí K1 ni ó ti kéde sí ìgboro ayé báyìí wípé òun ti yọwọ́ bẹ́ẹ̀ ni òun ti yọ ẹsẹ̀ kúrò nínú ìgbésẹ̀ láti du ipò Àwùjalẹ̀ títí ìlú Ìjẹ̀bú Òde K1 ló kéde ọ̀rọ̀ yìí síta lẹ́yìn ìgbà tí ó ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ náà lọ sí iwájú ilé ẹjọ́ tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ wípé kí wọ́n ó dá àwọn ìgbìmọ̀ tí wọ́n fẹ́ yan Àwùjalẹ̀ kí wọ́n ó dá wọn dúró bẹ́ẹ̀ kí wọ́n ó dá gómìnà ìpínlẹ̀ Ògùn kí wọ́n ó dá gómìnà náà lọ́wọ́ kọ́ láti yan Àwùjalẹ̀ tuntun àmọ́ nígbà tí adájọ́ tí yóò máa dájọ́ ìyẹn adájọ́ AA Ọmọnìyí òun ni ó dá ẹjọ́ ọ̀hún ó yí ẹ̀bẹ̀ yìí dànù ó sì jẹ́ kó di mímọ̀ wípé kò sí ohun tó jọ ọ́ nígbà tí ọ̀rọ̀ yìí tó rí báyìí ní K1 The Ultimate ló bá kéde sí ìgboro ayé wípé òun ti yọwọ́ òun ti yẹsẹ̀ òun ò jẹ ọba náà mọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe Punch ẹ̀ jáde ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. inú mi dùn fún ròyìn tí mo gbọ́ láàárọ̀ yìí. má ṣe yọnu. inú mi dùn ṣe rí K1 wá kọrin bí ìyàwó ẹ̀. K1 Ultimate ẹ̀yin lẹ́wọ̀ akọrin ṣe ti gbọ́ mo fẹ́ kẹ́ wá bá ń kọrin àwọn orin kan lórin àwọn orin kan tí mo fẹ́ kẹ́ kọ èmi màá fún yín ní láìsí orin tẹ́ ọkọ̀ ṣe ti gbọ́. kò sí yọnu ọba ti sanwó ọbẹ̀ tó dún owó ló pa. ẹnì kan bá ń kọrin kọ́ máa fi kí abẹ́rẹ́ kéré. ṣé lọ́jọ́ ìyàwó. ẹ náà wọ́n fi kì mí. mo mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ dádì ọ̀sẹ̀. ọ̀rọ̀ dádì Adélékè ọmọ pé dádì Adélékè ti sọ pé àfẹsẹ̀kọ́ ọmọ tẹ̀lé mi lọ gbòó. tó ti rí bàbá Adélékè wọn lọ́wọ́ bá ń ṣàánú wọn kò sí wàhálà ní sọ̀rọ̀. àmín ọmọ pé wọn sọ bẹ́ẹ̀ lánàá irọ́ ni kò mí ẹ tó sọ yìí pé K1 náà mọ kọrin kìmí lọ́jọ́ ìyàwó yóò kọrin kóbìó náà tí ó bá ń kọrin kìmí ṣé yóò máa kọrin pé ọkọ ìyàwó máa jó máa jó. yóò ní ẹ̀yin tí sípù ẹja rọ́wọ́ yín o ọwọ́ wa rèé o yóò ti lé ẹ̀yin lẹ́gbẹ́ ẹ̀yin ẹ ò rántí ìjọ owó ìjọ kínní tí gbogbo yín fún mi lọ́pẹ́lọpẹ́ yín tí mo fi dàgbà tí ó fi kí báǹkì yín nìyẹn gbogbo yín ni. tá à ń tọ́ mi sí ọ lẹ́nu. ìjọ tí ẹ̀jẹ̀ bí pa mí gbogbo yín tí ó báǹkì yín tó sọ àrí gbogbo àwọn èèyàn tó bá fẹ́ yá mi lówó kan yá mi lówó nísìnyí o ó bá ti dọjọ́ wedding mi kí gbogbo yín kàn mú ọ̀rá lọ́wọ́ àbápò tẹ̀mí máa ṣàwó lójú agbo ẹ tí wọ́n bá yá mi lówó ń sìnkọ́ yá mi wọ́n náà bá lówó tọ́ yá mi dákun yá mi. kò sí ọ̀nà nínú ìwé ìròyìn Vanguard jẹ́ kọ́ mọ́ kéré dé. ok kò sí wàhálà yóò dé bá wa láyọ̀ nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà ó níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin mẹ́fà ní ìpínlẹ̀ Rivers ní wọ́n mọ̀ ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ti ta kọ́sọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ti ta kọ́sọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC amòfin ọ̀hún
nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi léde tí wọ́n sì kà láti ọwọ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas lásìkò tí wọ́n ṣe ìpàdé ní ọjọ́ ìṣẹ́gun àná. wọ́n ní nínú lẹ́tà ọ̀hún níbẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ wípé lórí àwọn aáwọ̀ kan eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní èyí ló fà á tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún tí wọ́n fi jókòó tí wọ́n sì tún èrò ara wọn pa wípé bí gbogbo kinní ọ̀hún ṣe ń lọ yìí wọ́n ní kò bójúmu o kò sì jẹ́ nǹkan tó yẹ kó máa lọ bẹ́ẹ̀. wọ́n ní eléyìí ló mà mú wọn o tí wọ́n fi ní ẹ wò ó a lè jókòó sínú ẹ̀gbìn yìí a lè jókòó sínú ọ̀gbìn yìí kí gbogbo ẹ̀ kó sì mọ́ mẹ́wàá lára rámúrámú o. wọ́n ní eléyìí ló fà á tí wọ́n fi takọ́sọ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. àwọn tí wọ́n kò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà láti rí Domnamere Deko wọ́n ní òun ṣojú Kwana Gokana àti Solomon Bob wọ́n ní òun àti Skrill Victor Obuso àti ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n fi jẹ́ mẹ́fà. wọ́n ní àwọn náà ni wọ́n mọ̀ ti kúrò. ǹjẹ́ rántí tẹ bá rántí tẹ bá sì ti gbàgbé ní ẹjẹ́ ran yín létí o wípé níbi nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun ni gómìnà ìpínlẹ̀ Rivers gómìnà Siminalayi Fubara lọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ní ọjọ́ 5 oṣù kejìlá ọdún tí a wà yìí o. wọ́n ní lẹ́yìn ìgbà náà àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n tó 15 àwọn náà mọ̀ tẹ̀lé àti abẹnugan fún ilé-ìgbìmọ̀ aṣòfin wọn níbẹ̀ Martins wọ́n ní òun náà mọ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó sì lọ sínú ẹgbẹ́ òṣèlú APC kó tó wá di wípé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin 6 náà báyìí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún sí tẹ̀lọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá. gómìnà Ṣèyí Mákindé wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ju ògúlùntù bàbá òkò sí Wike wípé èmi eléyìí nígbà tí Wike tó ṣẹ̀ṣẹ̀ jáde ilé ẹ̀kọ́ ìmọ̀ òfin èmi ti ń pa $1 million gẹ́gẹ́ bí owó tí mò ń fi sápò mi. gómìnà Ṣèyí Mákindé ló sọ̀rọ̀ yìí o ṣe bí òkú ńlá ní ṣàlàgbà pín sí. gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti jẹ́ kó di mímọ̀ ìdí àti ìtumọ̀ tí òun ò fi ní ṣe àtìlẹ́yìn fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí àtúnyànsípò rẹ̀ níbi ìgbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027. nínú ọ̀rọ̀ tí gómìnà Ṣèyí Mákindé tó fi léde ó ní mo dúró nínú ẹgbẹ́ òṣèlú PDP tẹsẹ̀ mi méjèèjì mo dúró wámúwámú. nígbà tí gómìnà tó ń sọ̀rọ̀ yìí ní àná ní ìlú Ìbàdàn níbi ìpàdé tó ṣe pẹ̀lú àwọn oníròyìn ló ti jẹ́ kó di mímọ̀ wípé ní ìgbà tí Wike tó ṣẹ̀ṣẹ̀ parí ilé ẹ̀kọ́ ìmọ̀ òfin èmi mo ti ń pa $1 million mo ti ń pa á sí àpò mi. ó ní iléeṣẹ́ Mobil ni mò ń bá ṣiṣẹ́ nígbà náà. ó ní ọmọ ọdún 29 ni mí tí mo sì ti ń ṣiṣẹ́ tí mo ti ń pa owó. nígbà yìí Wike ṣẹ̀ṣẹ̀ parí ilé ẹ̀kọ́ ni iṣẹ́ àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe òun ni ó kọ́kọ́ jẹ́ alága ìjọba ìbílẹ̀ ní ìjọba ìbílẹ̀ tó ti jáde wá. ó ní gbogbo ọdún yìí ó tún fi ọ̀rọ̀ ọ̀hún ó fi ẹ̀rí tì nídìí o. gómìnà Ṣèyí Mákindé ó ní ní ọdún 1997 ó ní ọmọ ọdún 29 ni mí 29 years. ó ní láti ìgbà náà ni mo sì ti ń pa owó tí iye rẹ̀ tó $1 million gẹ́gẹ́ bí owó tí mò ń pa sápò mi. ó ní Wike nígbà tí ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀hún ó sì pọ̀ díẹ̀ o. ó ní ìgbà tí àwọn ṣe ìpàdé pẹ̀lú ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ní Wike wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni olórí àwọn òṣìṣẹ́ òun náà wà ń bẹ̀ ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà àti àwọn èèkàn láàrin ìlú nínú ìṣèjọba ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó wà lóde yìí. ó ní ṣùgbọ́n Wike sọ̀rọ̀ kan èyí tó fọwọ́ bani lẹ́mìí. ó ní ajẹ́ pé gbogbo nǹkan tí Wike ń ṣe nítorí kí ẹgbẹ́ òṣèlú PDP kó lè máa dàrú gùdùgùdù kí ẹgbẹ́ òṣèlú APC kó lè máa tò. ó ní iná ni Wike ń ṣe. ó ní mo sì pé Wike mo bá a sọ̀rọ̀ mo tù ú mo rọ̀ ọ́. ó ní ṣùgbọ́n kò fẹ́ o. ó ní fún ìdí èyí mo dúró gírígírí lórí ẹsẹ̀ mi láti má ṣe tẹríba tàbí láti má ṣe ṣàtìlẹ́yìn fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bó ṣe wí. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí. ìgbà tá a bá padà dé
a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. agbára ìràpadà ńlá agbára ńlá ìràpadà ìpàgọ́ Deeper Life 2025 ó máa lárinrin. òkìtì títa iṣẹ́ ọ̀bọ ni kò múnira lọ́wọ́ rárá ètò ìpàgọ́ fúnjọ Deeper Life bárakú ló jẹ́ àádọ́ta ọdún rèé 1975 tí Deeper Life ti ń ṣe pàgọ́ bọ̀ tọdún yìí the Great Redemption Power Retreat is going to be grand golden glorious great and grandeur Wednesday December 24 ló bẹ̀rẹ̀ Sunday December 28 ló parí ojúkò méjì láńlò ní kájọlá àtiwájọ wà ilé ìjọsìn Deeper Life Bible Church láfihàn àpáta elépe òkè o àtòkè àká nílùú Ìgànná olùṣọ́ àgùntàn Ṣọlá Abíóyè lólùgbàlejò iṣẹ́ ìránṣẹ́ àràgbá yamuyamu ń dúró de gbogbo akópa láti pàṣẹ olùṣọ́ àgùntàn àgbà tó dá Deeper Life wúlẹ̀ Pastor W. Kúmúyì àtàwọn àṣàyàn àrà ọ̀tọ̀ ránṣẹ́ Ọlọ́run míì ọ̀fẹ́ ni ibùgbé fẹ́ni tó fẹ́ sùn nílẹ̀ ìpàgọ́ ọ̀fẹ́ sì ló ń jẹ December 24 to December 28 ìpàgọ́ Deeper Life ó mìíràn gèdè. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí ìyàwó dùn lọ́sìgín ọkọ tún mi gbé kádúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n rí wa tí wọ́n májú ọ̀pọ̀ ènìyàn ní òwò bí àwà ìdí rèé o tí ìdílé Prince B.A. Mákindé àti Dickness Rachel Títílayọ̀ Mákindé tí wọ́n fi ń kí gbogbo àwọn ẹni bí ẹni àwọn ènìyàn bí ènìyàn àwọn èjìká gògòrò tí ò jẹ́ kí aṣọ kó jábọ́ lọ́rùn àwọn ní ìdílé Prince D.A. Mákindé àti Dickness Rachel Títílayọ̀ Mákindé wọ́n fi ń kí gbogbo àwọn ọ̀tọ̀kùlú ènìyàn àwọn ènìyàn tó wá síbi ayẹyẹ ìgbéyàwó àwọn ọmọ wọn wọ̀nyí ìgbéyàwó láàrin Gloria Mákindé àti Àbáyọ̀mí Ọláyíwọlá tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí wọn ò gbàgbé láti kí Reverend Dr. S.A. Adédèjì àti Màmá Adédèjì títí inú ìjọ Arárọ̀mí Baptist Church Òkè Ògún Òkèhò ìgbìmọ̀ àwọn díákónì ìgbìmọ̀ ìjọ ẹgbẹ́ ìbùkún Olúwa ẹgbẹ́ akọrin ẹbí Mákindé lápapọ̀ ẹbí Awójọbí lápapọ̀ gbogbo ọmọ ìjọ Arárọ̀mí Baptist Church Òkèhò gbogbo ẹbí Ọláyíwọlá láti ìlú Ìgbẹ́tì gbogbo àdúgbò Owólabí area Aláàpá Òkèhò gbogbo àwọn àna wa pátápátá gbogbo Afẹ́nifẹ́re tó wá gbogbo àwọn ènìyàn tó wá síbi ayẹyẹ ìgbéyàwó àwọn ọmọ wa Gloria Mákindé àti Àbáyọ̀mí Ọláyíwọlá à ń ṣe ní àdúrà yìí pé nǹkan ayọ̀ nǹkan dùnnú kò ní tán nínú ilé gbogbo wa ayọ̀ àti ẹ̀yẹ la ó sì máa fi bára wa ṣe àmì àṣẹ Ìdùmarè Dickness Rachel Títílayọ̀ Mákindé ló ń kí gbogbo àwọn ènìyàn fún wíwá àti nínáwó nára. lóní àkú ọdún kérésìmesì ìwà ìrẹ̀lẹ̀ tí Jésù fi wáyé ẹ̀kọ́ tó kọ́ wa ní ẹjẹ́ àmúlò ká nífẹ̀ẹ́ ara wa ká nífẹ̀ẹ́ ẹnìkejì wa dénúdénú ìwà ìpáǹlé ìjínigbé ìfipábánilòpọ̀ kó dohun gbàgbé onílẹ̀ wa Professor Adéolú Àkàndé kẹ̀kẹ́ òtú lóní gbogbo wa bá a ṣe ń ṣọdún yìí o tí ọdún tí ń bọ̀ yóò dára jù báyìí lọ Professor Adéolú Àkàndé kẹ̀kẹ́ òtú ló ránṣẹ́ pẹ́ Ebenezer Obey pé ẹ máa ṣàmì lọ́ọ̀dẹ̀ ọdún Adéolú Àkàndé kẹ̀kẹ́ òtú lóní Merry Christmas and Happy New Year in advance. agbára ìràpadà ńlá agbára ńlá ìràpadà ìpàgọ́ Deeper Life 2025 ó máa lárinrin. òkìtì títa iṣẹ́ ọ̀bọ ni kò múnira lọ́wọ́ rárá ètò ìpàgọ́ fúnjọ Deeper Life bárakú ló jẹ́ àádọ́ta ọdún rèé 1975 tí Deeper Life ti ń ṣe pàgọ́ bọ̀ tọdún yìí the Great Redemption Power Retreat is going to be grand golden glorious great and grandeur Wednesday December 24 ló bẹ̀rẹ̀ Sunday December 28 ló parí ojúkò méjì láńlò ní kájọlá àtiwájọ wà ilé ìjọsìn Deeper Life Bible Church láfihàn àpáta elépe òkè o àtòkè àká nílùú Ìgànná olùṣọ́ àgùntàn Ṣọlá Abíóyè lólùgbàlejò iṣẹ́ ìránṣẹ́ àràgbá yamuyamu ń dúró de gbogbo akópa láti pàṣẹ olùṣọ́ àgùntàn àgbà tó dá Deeper Life wúlẹ̀ Pastor W. Kúmúyì àtàwọn àṣàyàn àrà ọ̀tọ̀ ránṣẹ́ Ọlọ́run míì ọ̀fẹ́ ni ibùgbé fẹ́ni tó fẹ́ sùn nílẹ̀ ìpàgọ́ ọ̀fẹ́ sì ló ń jẹ December 24 to December 28 ìpàgọ́ Deeper Life ó mìíràn gèdè. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹ̀yin náà ẹ lè gbé ìkéde àti ìpolówó ọjà yín wá sí ìkànnì wa níbí ká bá yín bo ẹnu ajé lù ú kájé kó bo igbá yín jẹ
kájé kó wọlé yín kájé kó fi ọ̀dẹ̀dẹ̀ yín Kó fi ṣe ibùgbé kẹta ní wìtìwìtìwìtìwìtì ìkànnì wa níbí ọjà tá a bá polówó ọlọ́run gbọ́ yóò ta o yóò sì mú àwọn tó ti dán wò ló lè ròyìn o yóò sì mú yẹ́ẹ̀sì ni ó mú kò ní mú náà ìyẹn dán wa wò ní ìkànnì wa níbí ká sún sápá iwájú láláì ní fà àkókò ṣòfò. nínú ìwé ìròyìn punch náà ni ìròyìn eléyìí wà o níbi tí gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada tó ti sọ̀rọ̀ o ó ní ẹyẹ bẹnu àtẹ́lu àwọn gómìnà nìkan ó ní ìjẹ́ mọ̀ pé nínú owó tí wọ́n ń pa wọlé o ìdá 52% 52% òun ni ìjọba àpapọ̀ ń gbà o Rada ló sọ̀rọ̀ yìí lédè gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada ló ti rọ gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà o ó ní ẹyẹ bẹnu àtẹ́lu àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wípé àwọn wọn jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó burú sí i ó ní ìjẹ́ ẹ̀ mọ̀ wípé ìjọba àpapọ̀ àwọn gan darí owó tó tó ìdá 2 nínú owó tí wọ́n ń pa wọlé òun ìdajì rẹ̀ ni ó ń lọ àpò ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó sọ lójú òpó amóhùnmáwòrán Channel TV ní ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ ni Rada tó ti sọ̀rọ̀ nígbà tí wọ́n gà á sí létí àti iléeṣẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ rédíò RFI ti ní èdè Haúsá níbẹ̀ ni ó mọ̀ tí ń sọ̀rọ̀ wọ́n ní ó ní ẹ wò ó gbogbo bí ẹ ṣe fúngun mọ́ àwọn tí ó wà níjọba àbílẹ̀ àwọn gómìnà wọ́n ní ìjẹ́ mọ̀ wípé ìjọba àpapọ̀ owó tí wọ́n ń gbà lórí àwọn owó tó ń wọlé òun ní 52% wọ́n ní gbogbo ìyówù bí nǹkan ṣe lè létò àwọn ènìyàn eléyìí tó jẹ́ pé wọ́n bẹnu àtẹ́lu gómìnà àti àwọn ìjọba ìbílẹ̀ wọ́n ní ẹ wò ó báyìí ni wọ́n ṣe ń pín àwọn owó tó ń wọlé ọ̀hún wọ́n ní ìdá 52% òun ní owó tó lọ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n ní ṣẹwárí ìdá 52% tó kù òun ni wọ́n máa pín káàkiri àwọn ìpínlẹ̀ 36 tani o àti àwọn ìjọba àbílẹ̀ tó 774 local government ó ní ẹ̀yẹ́ wá máa wò ó nígbà tí ìjọba àpapọ̀ nìkan gba 52% tí àwọn ìyókù ń gba 48% ó ní bóò ni òṣè ní má rí bẹ́ẹ̀ ẹ̀yin aráàlú ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn gómìnà nìkan kọ́ lẹ́ẹ̀ mọ́ fogun mọ́ o àwọn alága àbílẹ̀ nìkan kọ́ lẹ́ẹ̀ máa fogun mọ́ wọn nítorí wípé owó tí ìjọba àpapọ̀ gan gbà o lórí àwọn rìfẹ́níù àwọn owó tó ń wọlé wọn ni ọmọ kéré 52% òun ni ó ń gbà o níbẹ̀ ní Dikko wá ti ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹ yé bẹnu àtẹ́lu àwọn gómìnà nìkan ẹ yé sọ̀rọ̀ bàjẹ́ sáwọn gómìnà àwọn ìjọba àpapọ̀ náà àwọn náà wọ́n lọ́wọ́ ń bẹ̀ o wọ́n ní ọwọ́ ń bẹ̀ omi ń bẹ bá rí ìjọba ìbílẹ̀ kan lónìí ó ní tẹ̀sí rí bí ètò ọrọ̀ ajé wọn ṣe ń lọ ó nítorí pé kò sí owó tí wọ́n máa lò ní agbègbè ọ̀hún ni ó nítorí wípé owó tí a pè ní ìdá 52% òun ni àwọn ìjọba àbílẹ̀ tuntun 774 lórílẹ̀‐èdè Nàìjíríà ń pín o àti àwọn ìpínlẹ̀ 36 states ó ní ẹ wá máa wò ó ṣé gbogbo àwọn kinní yìí ṣó lè tó ẹ wò ó bẹ́ẹ̀ bá ti ń sọ̀kọ̀rọ̀ sáwọn gómìnà tẹ́ ẹ nàka sí wọn ẹ máa nà ó sí ìjọba àpapọ̀ náà gómìnà ìpínlẹ̀ Katsina ló sọ̀rọ̀ ọ̀hún lédè ìwé ìròyìn Punch ló sì Punch ẹ̀ síta ẹlọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ẹ lọ ṣe wọ̀ kẹ́ ẹ ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ kò sẹ́ni tó yẹ àga ààrẹ mọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nídìí lọ́dún 2027 kódà gan pẹ̀lú Tinubu yóò wọlé ní sọ bí elékùọ́ Lucky Ayédatiwa ló fohùn yìí lédè ìwé ìròyìn The Nation ló dì í jáde ṣe bí ọ̀rọ̀ tó bá ṣojú ẹni kì í kọsẹ̀ létí ẹni ìdí rẹ̀ o tí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímísàn Ayédatiwa tó fi ọwọ́ méjèèjì sọ̀yà gbìgbìgbì wípé àwa ilé yìí a wà lẹ́yìn ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò sì ṣe é lé kúrò lórí ipò nítorí wípé àwọn ènìyàn ni wọ́n gbé kòkò dé inú igbódù kó tó di mọ́lẹ̀ ìyẹn ni wípé lọ́dún 2027 ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí yóò sì máa bá iṣẹ́ ọ̀hún lọ ní bó ṣe tó àti bó ṣe yẹ gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímísàn Ayédatiwa ó sọ̀rọ̀ yìí lánàá ní ìlú Àkúrẹ́ nígbà tí ó ń káàkiri àwọn ìjọba ìbílẹ̀ 18 tó wà ní ìpínlẹ̀ Ondo
tó ń ṣe ẹ̀lẹ́ńbẹ̀hún tó sì ń kí wọn wípé ẹ ṣeun púpọ̀ ẹ kú ìgbárùkù tìmí gẹ́gẹ́ bó ṣe wí nígbà tí gómìnà ìpínlẹ̀ Ondo tó ń sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àgbáríjọpọ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo wọ́n ń bẹ lẹ́yìn ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí bàbá fọkàn balẹ̀ bàbá ò wọlé ó ní àríṣeláríkà àríṣkà ní bàbá àrègún ẹwẹ́nu lẹ̀ kẹ́ ẹwẹ́nu ọkọ́ ṣe é ríṣẹ́ wa àbẹ́ ríṣẹ́ wa ìgboro ní kẹ́ ẹ wò àbí ṣe é rí kinní ọ̀hún kódà kéèyàn ó fi kinní bojú yóò rí ọwọ́ ìjọba àpapọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ ní tìbútòrò ìpínlẹ̀ Ondo ó jẹ́ àtìlẹ́yìn àti ìgbárùkùtì tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn gómìnà ní ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní fún ìdí èyí gbogbo iṣẹ́ àkànṣe tí mò ń ṣe gẹ́gẹ́ bí gómìnà ó ní ó wá láti ọ̀dọ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nípa bí ààrẹ ṣe jẹ́ kí owó tó ń lọ sí ìpínlẹ̀ kó tó bọ̀ rú gọ́gọ́gọ́ sí i nítorí wípé owó náà láṣà fi ṣe nǹkan ó ní fún ìdí èyí ta ló yẹ ká gbóṣùbà fún tí kì í bá a ṣe ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí orí bàbá pé bí orí aṣarun tí bàbá ń fi eegun òtòlò àti ewé àtò tí bàbá fi ń to orílẹ̀-èdè Nàìjíríà fún ìdí èyí ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó májú ká sì gbárùkù ti ẹni tó bá ṣeun gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ Tinubu máa jòǹṣó ìwé ìròyìn The Nation lódì Lucky Ayédatiwa ló sọ̀rọ̀ náà jáde ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní agbẹnusọ tuntun iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mà ti fohùn léde wípé àwọn ti ní alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tuntun pẹ̀lú igbákejì ọ̀gá àgbà sí iléeṣẹ́ ọlọ́pàá wọn ni Àyànládé Ọláyínká òun ni agbẹnusọ wọn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìkéde ọ̀hún ló wáyé lẹ́yìn ọ̀rọ̀ kan tí wọ́n fi léde tí wọ́n sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ní agbẹnusọ tuntun o eléyìí tí wọ́n fi léde ní ọjọ́ 23 oṣù kejìlá ọdún tí a wà yìí láti ọwọ́ ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ wọ́n ní eléyìí tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá òun ni ó mà jẹ́ wípé tí wọ́n pè ní DSP Àyànládé Olúṣọlá Ọláyínká wọ́n ní òun ni wọ́n máa gbà sí iṣẹ́ ní ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2019 o gẹ́gẹ́ bí tí wọ́n gbé sí ìpele tí ó ń ṣe ASP DSP Àyànládé yìí ni wọ́n ṣàpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ Nigeria Police Academy Wudi Kano ní ìpínlẹ̀ Kano gangan wọ́n ní ó sì tún wà lára àwọn ọmọ ẹgbẹ́ Regular Course 2 RC2 wọ́n ní níbi tí ó ti gboyè nínú sociology ní ọdún 2019 gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún tó tẹ̀ síwájú wọ́n ní báyìí o ìpínlẹ̀ Ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ní agbẹnusọ titun o tí wọ́n pè ní DSP Àyànládé wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ o ṣùgbọ́n báyìí wọ́n ti gbé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyànládé Olúṣọlá Ọláyínká òun lórúkọ agbẹnusọ tuntun fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta ẹ lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch tó kà dákẹ́hùn lèmi náà ti rí ìròyìn títí ọwọ́ mi yìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gùn lé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ ti lọ báyìí wípé gbogbo àwọn ojú òpó ayélujára ìkànsíra ẹni èyí tí àwọn báńdíìtì àti àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe àmúlò rẹ̀ láti máa fi fún pinpin àti láti máa fi iṣẹ́ láabi wọn hàn sí ìgboro wọn ni kí wọn ó dá wọn lọ́wọ́ kọ́ kí wọn ó sì fi kọ́kọ́rọ́ gbàǹgbà àgádágodo ńlá kí wọn ó fi tì í gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn elétò ààbò àti gbogbo àwọn tí ọ̀rọ̀ iṣẹ́ ètò ààbò tó kàn ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ wà ní sẹpẹ́ kí wọ́n ó gùn lé ìgbésẹ̀ láti rí i dájú wípé gbogbo àwọn ojú òpó ayélujára èyí tí àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò igi wọ́rọ́kọ́ ti dáná rú àròkáàrò ti dọbẹ̀ nù tí wọ́n ń ṣe àmúlò rẹ̀ láti máa jẹ́ kí iṣẹ́ láabi tí wọ́n ń ṣe
kó máa hàn sí ìgboro ayé àti bí wọn ó ṣe máa rí owó gbà pẹ̀lú bí wọn ó ṣe máa bá àwọn alátìlẹ́yìn wọn sọ̀rọ̀. Wọ́n ní kí wọn ó dá wọn lọ́wọ́ kọ́ lórí gbogbo ibi tí wọ́n ti ń ṣàmúlò ojú òpó ayélujára. Àwọn ojú òpó ayélujára tí wọ́n fi ohùn léde wípé wọ́n ó máa tọpinpin wọn báyìí tí wọ́n sì máa wò ó bí àwọn bandits àti àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń ṣàmúlò rẹ̀ bí ojú òpó TikTok, Facebook, Instagram, Snapchat àti ojú òpó X gẹ́gẹ́ bí wọ́n ṣe wé nínú ìpàdé àpérò kan èyí tó wáyé lánàá ní ìlú Àbújá níbi tí ọ̀gá àgbà àwọn àjọ tó ń gbógun ti àwọn ìwà kòtọ́ àti ìgbésùmọ̀mí ní ilẹ̀ wa ìyẹn Major General Adamu Laka òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀. Ó sì sọ wípé ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ti wà ní ìfọwọ́sowọ́papọ̀ tí wọ́n ó sì bá àwọn iléeṣẹ́ tó ń rí sí ojú òpó ayélujára ṣèpàdé papọ̀ láti dá àwọn ojú òpó wọn lọ́wọ́ kọ́. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn eléyìí wà ó níbi tí Kwankwaso tó ti sọ̀rọ̀ ó ní ìjọba kíjọba tó bá kùnà láti dáàbò bo àwọn aráàlú kò lẹ́tọ̀ọ́ láti wà lóróyè mọ́. Senator Rabiu Musa Kwankwaso tí ṣe adarí Kwankwasiya Movement àti tí ó jẹ́ olùdíje sípò ààrẹ ní ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú NNPP New Nigeria People's Party ni ó mọ̀ ti sọ̀rọ̀ ló ti sọ̀rọ̀ kan o eléyìí tó ta bá ìjọba àpapọ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹnikẹ́ni tí ó bá kùnà láti mójútó àwọn aráàlú wọn ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ nípò. Kwankwaso ló sọ̀rọ̀ ọ̀hún ní ọjọ́ ìṣẹ́gun nílùú Kano nígbà tí ó ń ṣiṣọ́ lójú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò eléyìí tí wọ́n tó bíi ẹgbẹ̀rún níye ní agbègbè ọ̀hún. Níbẹ̀ ló ti ń rọ ààrẹ Bọ́lá Tinubu ó ní kí bàbá dìde wúyà ó ní kẹ́sì ṣáwájú òkè léwájú ogun ó ní láti lè kojú àwọn báńdíìtì àti àwọn tó ń da omi àláfíà agbègbè rú. Gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n jẹ́ àwọn kan tí wọ́n dúró wámúwámú lórílẹ̀‐èdè yìí ó ní ẹ wò ó bí wọ́n bá lè rí ẹni láti kí wọn lẹ́yìn ó ní wọn ó ṣiṣẹ́ dójú àmì bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kwankwaso ló sọ̀rọ̀ nígbà tí òun kan tí ó ti gbà kan jẹ́ mínísítà fún ètò ààbò tẹ́lẹ̀ ó ní ẹ wò ó nígbà náà ṣe rí gbogbo ohun tí a nílò òun ní pé bí àwọn ìjọba tó wà lóróyè wọ́n bá lè kí àwọn ọmọ ológun lẹ́yìn ó ní wọ́n ó rí iṣẹ́ wọn ṣe bí iṣẹ́ o ó ní lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti pa lọ́fẹ̀ẹ́ lófò o tó sì jẹ́ wípé àwọn tí wọ́n pa wọ́n ọ̀pọ̀lọpọ̀ mà ti lọ lọ́fẹ̀ẹ́ láì ṣe nǹkan kan fún wọn. Ó ní ìjọba wọn gbọ́dọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún gbogbo bí wọ́n ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò orílẹ̀-èdè wa o. Ó sọ lóhùn òkè ó ní àwọn ọmọ ológun wọ́n mà ní ipò bí ìjọba bá lè ra àwọn ohun irinṣẹ́ tó tọ́ fún wọn ó ní ẹ rí wípé ètò ààbò tó mẹ́ẹ̀ lásìkò yìí gbogbo ẹ̀ bá pátápátá ni àwọn ọmọọṣẹ́ ológun wọ́n mú gbọ́ o. Nígbà tó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjọba kíjọba tó bá kùnà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú ó ní ó ti kùnà gbáà irú wọn ò sí ẹkún tó wà lóróyè mọ́ o. Gẹ́gẹ́ bí ó ṣe fohùn léde ó wá tẹ̀ wájú ó ké sí ìjọba àpapọ̀ àti gbogbo àwọn ẹlẹ́ṣọ́ aláàbò pàápàá jùlọ ní àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tó wà ní ìpínlẹ̀ Kano ó ní ẹ wò ó ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o ká sì lé àwọn kọlọ̀rọ̀ sí yìí kúrò ní agbègbè kọ̀ọ̀kan. Kwankwaso ló sọ̀rọ̀ wípé ẹnikẹ́ni tí ò bá ti lè mójútó àwọn aráàlú tí ò lè mójútó àwọn aráàlú àti dúkìá wọn ó ní irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kó sì wà lórí ipò. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta ẹlọ́mùkẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. Ẹ jẹ́ ká gbé súnmọ́ àwọn aráalé báyìí nítorí àkókò wa a ní iṣẹ́ pàtàkì tí a fẹ́ jẹ́ fún ẹ̀yin ènìyàn wa 07047777064 òun ni ojú òpó tí ẹ fi bá wa dá sí báyìí 07047777064 07047777064 07047777064 lójú òpó tí ẹ fi bá wa dá sí. Ìròyìn tá a kà òun ni ká ẹ bá wa dá sí tákòkò bá kọ níbi tẹ́ ẹ ti kọ́ọ̀lù àkọ́kọ́ tó kọ àfi ká ẹ mú wá bí o fíìkì. Adé tó bá ti kọ ládùúgbò yìí Olúwa ní fi ṣe. Àkùkọ tó bá ti kọ ó ti di àkùkọ ọdún síìpù ní o. ó ti di ibẹ̀ yẹn Olúwa ní fi ṣe. Ẹni tó bá ti fẹ́ kọ́ọ̀lù
ẹ mọ̀ jẹ́ kí àkùkọ tó bẹ́ẹ̀ fi lè kọ báyìí bó bá pè mí tákùkọ kọ tákùkọ bẹ́ẹ̀ kọ olúwa ní fi ṣe àfi kẹ́ ẹ mú àkùkọ ọ̀hún kẹ́ ẹ mú wá lé iṣẹ́ wa o. tí àbádẹ́ bá mú wá lé iṣẹ́ wa ó ṣe é ṣe kọ́ máa ṣe kọ́ kí o. ó ṣe é ṣe kọ́ ọmọ ọkọ káàkiri o kọ́ mọ̀ dákẹ́ kíkọ́ o tó 070477064 070477064 ìgbà tí mò ń ṣètò ọmọdé lólórin lánàá àkùkọ kan tó kọ bí wọ́n ṣe fi ṣọwọ́ sí mi nìyí. àkùkọ tó bá ti kọ golden egg. golden egg wọ́n ti fi àkùkọ ṣọwọ́ sí ọ. àkùkọ kọ ìgbà tí wọ́n kọlù mi nígbà tí mò ń ṣètò ọmọdé lólórin. wọ́n fẹ́ gbé fóònù fún àwọn ọmọ wọn. ó wá ti gbẹ́sẹ̀ ládìí ọ̀hún báyìí. mo gbẹ́sẹ̀ lé o. mo gbẹ́sẹ̀ lé o. abẹ́rẹ́kẹ́rẹ́ mo sì sọ lẹ́ẹ̀kan ní kinní kan. tọ́ ẹ̀bọ́ òun ni o ti ń bàjẹ́. iná mò ń sọ fún ọ àkùkọ tó bẹ́ẹ̀ kọ lásìkò ìgbà tẹ́ ẹ kọlù. tọ́ ọlọ́run tó ṣe tabẹ́rẹ́kẹ́rẹ́ òní. 07047 gbogbo àkùkọ tó bá ti kọ tó kọ sí wa létí lórí rédíò báyìí a mọ̀ gbẹ́sẹ̀ lé ni o. 070477064 070477064 070477064. hello. hello ẹ káàárọ̀ o. ẹ kú ètò. dúpẹ́. ikú làákàyè o. olúwa ni o. gbà o. àmì o orúkọ yín ló lẹ ti ń pè wá. Àjíbọ́lá Eléwé láti ìlú Ìfẹ́ tó gbúwà sí randa. à ń gbọ́ yín sà. àbúrò rẹ nìkan ó fi fún mi abẹ́rẹ́kẹ́lẹ́ kan ó fi fún mi. àbúrò mi wo. ìròyìn la ní ẹ dá sí o ẹ jẹ́ àkọ́kọ́ dá sí ìròyìn náà ẹ ti gbọ́. eléyìí dùn jùlọ mi náà. ó ti dà nǹkan tẹ́ fi ṣẹ̀ wá lọ́wọ́ yìí dá ọ pọ̀ ọmọ tá a ti ń rè látọjọ́ yìí ojú wa gún régé gbogbo ẹ ṣe fine ó dàrí má lè lọ ẹ̀yin wá fẹ́ nọwọ́ tọ́ kẹ́ wá mu ó ti dà. irú ní ẹ̀kẹ́ jókòó kẹ́ mọ́ ní ẹ bá ń gbóúnjẹ wá. hello 070477064 070477064 lójú òpó tí ẹ fi bá wa dá sí ìròyìn tá a kà òun ni ká ẹ dá sí. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. ẹ gbóhùn sókè díẹ̀ sí o. Abdul ló sọ̀rọ̀ láti Ṣakí. Kabir à ń gbọ́ yín sà láti ìlú Ṣakí. ọ̀rọ̀ lérí Ṣèyí ni mo fẹ́ dá sí. ọ̀yá ìdásí Ṣèyí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà kì í ṣe Ṣèyí lásán. kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí nígbà táwọn sọ pé àwọn ṣe. bíi wípé wọn ò mọ ibi tí wọ́n fẹ́ lọ gan sàn án. àwọn ọlọ́lá wa àwọn tí wọ́n jẹ́ aládarí a ò gbọ́dọ̀ pé orúkọ wọn sápáná lásán bàbá ṣe bẹ́ẹ̀ àtàbùkù wọn ni o tàbá sì tàbùkù wọn àtàbùkù ara wa ni o ṣètìgbọ́ ẹ jẹ́ ká fi ọlá fún ẹni tí ọlá ṣe tirẹ̀. hello. ẹ káàárọ̀ orúkọ yín o. Sulaiman Sodiq látọ̀yọ́ ni o. láti ìlú Ọ̀yọ́. lórí ọ̀rọ̀ gómìnà fúnni Ondo tó ní ààrẹ Bọ́lá Tinubu ń ṣiṣẹ́ gan. bẹ́ẹ̀ni. àwa náà tó bá rẹ́sẹ̀ máa ń ṣiṣẹ́ gan káàrẹ Bọ́lá Tinubu gbogbo nǹkan tó wọ́n gbogbogbò kí máa dín wálẹ̀ sí gbogbo ẹ̀rọ náà. láyé àwọn PDP àmọ́ tí nǹkan ṣe rí àtẹ́kù káàrẹ Bọ́lá Tinubu bá fẹ́ wọlé lẹ́ẹ̀kejì kan ṣe tó yẹ kó yẹ. ẹ ṣeun o láti ìlú Ọ̀yọ́ jẹ́ ká rọra bomila díẹ̀ ní kékeré lábala tá a dé yìí ìgbà táyé a bá padà dé a ó máa tẹ̀síwájú o ẹ kú kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó sáyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó sáyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tọ́ màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún wọn ìpẹ́ẹ́pẹ́ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ìpẹ́ẹ́pẹ́ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ìpẹ́ẹ́pẹ́ sálà wá gbà. Ẹ
tẹ́ bá fẹ́ polówó ọjà City FM ní ẹ bá sì jẹ́ ká pa àgbo wọn. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. City FM sálẹ̀ tó táyé gbọ́. Rálák kórè dà sílẹ̀ mohe. iléeṣẹ́ Rálák Ventures tún gbé àrà titun míì wọ̀lú o fún gbogbo àwọn ènìyàn lójú náà láti há ẹ̀bùn ọdún fún àwọn ènìyàn tó bá ra egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Rálák Ventures. ẹ̀dínwó ògùn ni wọ́n pe àrà titun ọ̀hún. egbòogi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí iṣẹ́ rẹ̀ kò láfiwé ní àrà titun tí wọ́n gbé dé. ẹ̀dínwó sì wà lórí egbòogi 4 ọ̀hún. ẹ̀dínwó wà lórí Get Up Well Sweet Bitter, Diabetes Herbal Cure, egbòogi tó ń ṣiṣẹ́ fún hypertension pẹ̀lú Sweet Bitter. egbòogi 4 yìí ni ẹ̀dínwó wà lórí rẹ̀ ní iléeṣẹ́ Rálák Ventures. ẹ̀yin náà ẹ wá jẹ̀fà, ẹ má jẹ́ kí ìfà yìí kó fò yín rù. ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ Rálák Ventures kí ẹ wá ra ẹ̀dínwó ògùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó pọ̀ rẹpẹtẹ. ìfà ọdún ni wọ́n pe eléyìí pẹ̀lú ẹ̀dínwó ògùn tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Rálák Ventures lógún. fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni ká ẹ máa pè wọ́n sí 09027249106 09027249106. bó ṣe jẹ́ lẹ́gbọ́n òun gbogbo etí tó ń gbọ́ wa à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú àfọmọnìyàn ṣe ẹ tún kó ìdarapọ̀ mọ́ wa níbi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa. iléeṣẹ́ tí wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí iléeṣẹ́ Rálák Ventures ọdún ni wọ́n kì í ṣe àìmọ̀ fọlọ́kọ nínú kápò egbòogi ìbílẹ̀ ká wá fi ọgbọ́n ìgbàlódé ká fi gbé jáde. Alájà Àbọ̀lọ́rẹ́ wọn ti wà ní ìkàlẹ̀ láàárọ̀ yìí láti sọ bótò bàbá ọ̀rọ̀ nípa nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn àti àǹfààní tí wọ́n fẹ́ kí àwọn ará ìlú kí wọ́n ó jẹ fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésì àti ọdún tuntun. Aláàjì ẹ kí àwọn aráalé. ẹ máa káàárọ̀ ogun ọmọ Nàìjíríà àkú afẹ́rẹ́ yìí o àkú ọdún ayàbò fún wa. àmín o. àti ní àtẹ̀yìn Ọlọ́run ò ní jẹ́ ká fi eléyìí ṣe àṣegbẹ̀yìn. àmín. Christmas o. àmín o. ẹ̀sìn orúkọ mi ní Alájà Àbọ̀lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Rálák tí olú iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀. bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkèrò ní ilé bàbá wa Kítọ́lá ní Òlèlè lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn. bákan náà ẹ̀ka iléeṣẹ́ wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ níbi chọ́ọ̀chì Akékàkà. bákan náà àwa ní ẹ̀ka iléeṣẹ́ nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. àtàìsàn àtàrùn kò ní fi ṣe kò ní fi ṣe nìkọ̀ọ̀kan wa. àmín. tó ohun Alájà Àbọ̀lọ́rẹ́ ohun wọn lẹ ti gbọ́ òun torí pé tá a bá ti rí wọn ní orí ìròyìn àjímọ́ná láàárọ̀ kùtùkùtù báyìí a ti mọ̀ wípé ó nídìí pàtàkì tí wọ́n fi wá torí pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Aláàjì ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí àwọn kan ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ kí ni ìdí pàtàkì tẹ́ fi wá sí inú yàrá agbára láàárọ̀ yìí. ẹ máa ṣe atọ́gùn gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ iléeṣẹ́ Rálák pé ìgbáyégbádùn àwọn èèyàn ló jẹ́ bàbàrà síwájú náà ní iléeṣẹ́ Rálák ṣe wá wò pé gbogbo àwọn ìpèníjà kọ̀ọ̀kan tó so wọ́pọ̀ láàrin àwùjọ wa gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí tó wó ń bẹ dáadáa àwọn ìpèníjà kan so wọ́pọ̀ tẹ́ bá pé èèyàn 50 Johnson atọ́kùn 45 yóò ní ìfúnpá gíga bẹ́ẹ̀ náà ni àìsàn kéèyàn máa ṣèyọ láti wá nílé iṣẹ́ Rálák ṣe wá wò pé wọ́n ní ẹni tí wọ́n bá nípa òun náà lẹ́nu kejì rẹ̀ tọ́jú rẹ̀ tá a bá ń pè ìjọba nìkan ò lè gbẹ́rù orílẹ̀-èdè yìí dókè gbogbo ibi tí wọ́n náà bá ní kápá ìwọ náà ràn àwọn èèyàn lọ́wọ́. ìkànnì dókítà wá sí sílùú wa ìlú Òkè-Ògùn tí gbogbo Òkè-Ògùn ń jẹ àǹfààní tẹ́ bá wètò tí dókítà ṣe ní last week ó ń sọ yí pé táwọn bá mọ̀ pé iná ò ní sí lókè o àwọn ò ní gbé iléeṣẹ́ rédíò yìí wá. ṣùgbọ́n tí èèyàn bá tún wá wò ó ní ẹni tí hùwà bàtà tàbádé àdá tẹ́ bá ń ṣépè fún tẹ́ bá ń ṣàdúrà fún iṣẹ́ rẹ̀ yóò máa tọ́ lẹ́yìn ẹni tó bá sì ń sí wa alámúnẹ́síra tẹ́ ń ṣépè fún iṣẹ́ tóun náà ṣe àṣàdúrà fún dókítà àṣàdúrà fún dókítà àwọn ẹni tó ti jàǹfààní tó ti ṣoríire látara àkànní yóò ló ń kà so fúdìí èyí lára ohun táwọn náà nípa ni wọ́n gbé wá sílùú Òkè-Ògùn táwọn yẹn dẹ̀ ń jàǹfààní ẹ̀ tó lọ káàdì ẹ̀yẹn wo láàrin ìjẹjọ tí ẹni ìdádúró ráńpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbà pé
bẹ́ẹ̀ ṣe ń gbàgbé làwa tá à ń ṣe polówó bíbá iná ń gbàgbé kí ló dé àwọn ògbọ́n kí nìyí kí ló ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó le technical issue kékeré ni pẹ̀lú ògo Ọlọ́run fẹ́rí sùn wọ́n padà sórí ìyá fún díẹ̀ yìí náà lè ṣe láti wá wò tuntun pé àwa náà wá mú oògùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwa mú ẹ̀dínwó bá lára rẹ̀ ní oògùn ìfúnpá gíga lára rẹ̀ ní oògùn kéèyàn máa ṣèyọ́ gbogbo gbà bákan náà ni sweet bitter bákan náà ni get well láti wá mú ẹ̀dínwó bá èyí tá ń tàn 6,000 aṣọ di 5,000 èyí tá ń tàn 5,000 aṣọ di 4,000 èyí tá ń tàn 2,500 aṣọ di 2,000 naira gbogbo bíi tí iléeṣẹ́ wa wà ní wọ́n lè jàǹfààní kínní yìí o. gbogbo bíi tí ẹ̀ka iléeṣẹ́ yín wà àtolúléeṣẹ́ yín àtolúléeṣẹ́ wa kò sáǹfààní lọ́dọ̀ tẹ́wàá máa lọ lé àwọn alágbàtà wa kí pé aláàjì ti wí báyìí tẹ́ bá wá sọ́dọ̀ aláàjì lẹ́ jàǹfààní yẹn o tẹ́ bá lọ sílùú sẹ́yìn ẹ jàǹfààní tẹ́ bá wá sílùú òkèwò ẹ jàǹfààní ẹ̀yin yẹn wá tẹ́ ń gbọ́ mi ní ìlú àgọ́ ààrẹ ẹ máa retí wa ní ọ̀la ọdún lágbára Ọlọ́run déédé aago 8:30 a ti dé bẹ́ẹ̀ náà ni machine yìí yóò dẹ̀ wà pẹ̀lú wa nílùú àgọ́ ààrẹ ẹ̀yin yẹn tẹ́ ń gbọ́ mi ní ìlú òkèwò ẹ já lo àǹfààní púpọ̀ sí ẹ má jà á múra sí pé afẹ́sẹ̀gbá ẹ já tọ́jú sára tá a fẹ́ wọṣọ sí ẹ já tọ́jú sí ara tá a fẹ́ wọṣọ sí èlò lọ́bẹ̀ ká tọ́jú àgọ́ ara wa ká tọ́jú àgọ́ ara wa tó o bá ti ń rí alámì kan nínú àgọ́ ara rẹ ẹ já dìde àwọn ńlá ka yẹn wọ́n ní kò sí ohun téèyàn mú wáyé kò sí ohun téèyàn mú lọ tẹ́lómi látara ẹ̀ lákèsí àbá ìmájútó àwọn nǹkan bẹ́ẹ̀ téèyàn mú wáyé téèyàn mú lọ́rùn o fún díẹ̀ yìí ẹja mójútó àlàáfíà ara wa àìsàn ò ní fi ara wa ṣe gbogbo o àmín èyí tí ẹ bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ àǹfààní tún wà látọ̀dọ̀ àwọn alágbàtà wa táyọ̀ náà jẹ promo ìwọ tó bá láǹfààní àti lè ra kátọ̀n 10 gbámúge ó ti ní iye tó gbà sí tó bá ra 20 ó ti ní iye tó gbà sí tó bá ra 30 ó ti ní iye tó gbà sí tó bá ra 40 ó ti ní iye tó gbà sí bí ẹ bá ṣe ń rà sí ni ẹ̀bùn ṣe wà fún yín ẹ̀yin náà tí wàá mọ ogun tó ń jáde láti iléeṣẹ́ wa láàárẹ̀ ní kẹ́tọ́ gbámúge tó ń ṣẹ́fún jẹ̀díjẹ̀dí ọ̀pọ̀ ẹ̀yìn inú tó ń kan inú tó ń rin ní nǹkan sùn obìnrin tí ò wà àbóyún àbón dúdú bákan náà ni get up sweet bitter òun ló ń ṣiṣẹ́ fóríkèéríkèé ara tó ń roni bákan náà ni a ní ẹ máa ra mọ ìwọ́ra ní fáǹfààní àsìkò ọyẹ́ tá a wà yìí ilé tí ò bá sí ẹ máa ra mọ ń bẹ gbogbo oògùn yòówù tí wọ́n bá ní oògùn wọn dé kan èmi tí mò ń ṣe gẹ̀mí náà ń gbé rìn káàkiri àsìkò ọ̀gìnìtì àsìkò ọyẹ́ láti wà yìí kẹ́ni ọkùnrin nílé kóbìnrin nílé ká fi ra owó àwọn ọmọ wa àtẹlẹsẹ̀ ìgbáàyà ká fi sínú omi gbóná ká mu ọlọ́run ní jẹ́ kí àsìkò ọyẹ́ yìí kó àfẹ́tẹ̀ nìkankan wa. àmín. bákan náà la ní Kumole street flusher àbíwọ̀ ọkùnrin ìwọ obìnrin tó yẹ pé àìlèṣe gbọ̀nsẹ̀ déédéé kéèyàn wà nílé gbọ̀nsẹ̀ láàrin 40 ìṣẹ́jú kó má rí gbọ̀nsẹ̀ sí kó yẹ kí gbogbo ẹnu ilé gbọ̀nsẹ̀ yóò máa jẹ́ dúdú yóò máa jẹ́ títa yóò máa jẹ́ ríro nǹkan pupa lè máa jáde ńbẹ̀ àti ní Kumole. bákan náà la wá ní oníhóró tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga látara ìfúnpá gíga yìí ẹlòmíì ti lè lọ yẹ̀ wò àánú wọ 120 àti nǹkan kan ẹ̀yin náà wò ohun tó yẹ kó wọ 100 tí wàá ti wọ 120 látara rẹ̀ ó lè di heart attack látara rẹ̀ ó lè di stroke àbí wọ́n tó ti ń rán lámì kan nínú àgọ́ ara ẹ̀ tó yẹ pé orí pé gbogbo ẹ̀gbẹ́ kan láti bí orí ó kú wálẹ̀ ọlọ́run ò ní já rógun alágbèéká ẹja mójútó àlàáfíà ara wa tó bá ti rí àmì kan nínú àgọ́ ara ó ti délé nínú àgọ́ ara ẹ̀ mójútó ẹ̀ríkẹ́ gbogbo ìgbà ni máa ń sọ fún pé àwa ní ó yàtọ̀ fún yín látara àmójútó ara wa tá a bá ti rí àpẹẹrẹ kan nínú àgọ́ ara wa èyí tó jẹ́ lílà àwa náà ńlá èyí tó jẹ́ mímu àwa náà mu ló fi ń dàbí ẹni pé àwa náà ń ta kóbókóbó fún bí èyí gbogbo tó bá ti ń rí alámì kan àbí yálà òun rìn láti ibi kan gbogbo àyà rẹ̀ ṣe gbìgbì àbí yálà òun rìn láti ibi kan gbogbo àyà yóò máa rẹ̀ yóò máa mí tó ẹ̀jẹ̀ àmójútó àlàáfíà ara wa àbí wọ́n tó yẹ pé ẹ̀yọ́ wá ní gbogbo ìgbà lẹ́nu gbàtà tí wọ́n núkúlu yẹn lómi lè ti dé bí ẹ̀mẹrin tí ó máa lọ ṣẹ̀yọ́ ẹ̀jẹ̀ àmójútó prostrate lè kọ́ọ̀sì ẹ̀ bákan náà ni àrùn tó ṣúgà lè kọ́ọ̀sì ẹ̀ tó yẹ pé èyàn ó máa ṣẹ̀yọ́ ní gbogbo ìgbà prostrate tá a sì wá ń wí náà ìpele méjì ni ó ṣeé ṣe kí tọ̀ máa pọ̀ àbí tọ̀ máa wà èyíkéyìí tí o bá ti rà lámì ń bẹ̀ ẹ̀jẹ̀ àdìdì ká yọjú sí iléeṣẹ́ wa àbí ọ̀dọ̀ àwọn alágbàtà wa bákan náà la wá ní Get Well sweet bitter òun la fi egbòogi 22 sí fáǹfààní ìgbáyé gbádùn ẹ̀yìn yẹn wá òun náà wà lára àwọn èyí tá mú ẹ̀dínwó bá tá a ti sọ di 5,000 tá ń tà lẹ́gbẹ̀rún 6 tẹ́lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run tí ẹ bá yọjú sí iléeṣẹ́ wa
gbogbo ohun tẹ́ gbé wá ọlọ́run ọba lọ́ba tí ó sọ ọ́ dìrọ̀. Àmín. ètò yín gbalẹ̀ ọlọ́run ló lè gbà yín lẹ̀. Àmín. ìwọ ọ̀rẹ́ mi lọ́kùnrin ẹ̀yin bàbá mi ẹ̀já ní tilẹ̀kùn lẹ́yìn ilé. Tilẹ̀kùn lẹ́yìn. ọyẹ́ la wà yìí. tẹ́yìn bá ti ń ti lẹ́yìn káwọn ìyá wa náà ti níwájú yóò fi ṣe déédéé nínú ilé ó fi rọ̀ kóbìnrin máa kanra kó máa bínú ẹlòmíín bẹ ó kàn gbóbìnrin sí ilé ni kò rẹ́tọ̀ ṣe epo bá ń fóbìnrin ní mílíọ̀nù kọ̀ọ̀kan lóṣooṣù tó bá rẹ́tọ̀ ní tó bá tilẹ̀kùn lẹ́yìn inú ilé ò ní tó ètò ọlọ́run ni ẹnu a fi ń jẹun ni etí a fi ń gbọ́ ni ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin ohun tó wúlò fún náà nìyẹn kájọ ṣe súnà láàrin ara wa kájọ ṣe súnà láàrin ara wa wọ́n pàtó wá fóbìnrin sílé tó tilẹ̀kùn lẹ́yìn àbà bí wọn náà bá ná ọmọbìnrin tí ò bá tilẹ̀kùn rẹ̀ lẹ́yìn sẹ́mọ̀ kéye kò ní rọrùn tí bá ń rojọ́ ọrú eléyìí ilé wo ní dàrú ìgbà èdè ọlọ́run ní fi sáàrin wa ẹ̀yin ya wa ẹ̀tọ́ ni ẹ bá ń pè sóúnjẹ ni oúnjẹ ni láyé tiẹ̀ kéèyàn sí lẹ́lẹ́tọ̀ èèyàn àní kí wọ́n èèyàn máa lọ gbẹ́tọ̀ lọ síbi kan. Aláàjì ẹ má nípa ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí ló mú mo fẹ́ béèrè yìí sóúnjẹ ni àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé wọ́n máa ní sóúnjẹ ni lánàá kìnnìkan ìjẹta sójoojúmọ́ ni ṣé kí ló ń fà á tó fi ń rí báyìí tó jẹ́ pé kì í fẹ́ àwọn obìnrin míì wọn kì í fẹ́ gba baálé wọn láàyè àkọ́kọ́ ẹ̀kejì ni wípé tó bá jẹ́ wípé nǹkan kan ló ń fà á ǹjẹ́ oògùn kan wà ní iléeṣẹ́ yín gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé tilẹ̀kùn lẹ́yìn wà fún àwọn ọkùnrin ṣé oògùn kan wà ní iléeṣẹ́ yín tí ó jẹ́ kí tàwọn obìnrin náà kó máa gbé fúkẹ́. atọ́kùn ẹ̀ ṣe ó máa ń ṣe é ṣe bẹ́ẹ̀ ń gbà mí kí ló tó ń wò mí. ó máa ń ṣe é ṣe ń gbà mí tó jẹ́ pé ara obìnrin mi máa ń kó ọ̀lẹ látara kéèyàn sí súnà ohun tó dẹ̀ máa ń ṣokùnfà rẹ̀ tó bá ń ṣe é ṣe ń gbà mí pé obìnrin bá ti ní ìbálòpọ̀ láàrin ọkùnrin sóbìnrin kò ní mọ iyì súnà láàrin ọkùnrin sóbìnrin iná máa ń ṣokùnfà obìnrin míì tí fi máa ń reviews pé òun ò fẹ́ èmi dẹ̀ ń bẹ tó jẹ́ pé ó fẹ́ máa fi dọ́kọ lágara ni téèyàn bá dẹ̀ ti ń fi dọ́kọ lágara ẹlòmíì fún rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ dálé rẹ̀ rúkè ṣe nǹkan kan ohun tí wọ́n ní ìwò kò sóúnjẹ ni àwọn ẹlòmíì ń bẹ ní tó jẹ́ pé irú ohun tí wọ́n rí tó review sí ẹlòmíì dẹ̀ ń wà níbòmíì tó jẹ́ pé látara irú eléyìí ẹlòmíì obìnrin míì ti fọwọ́ ara rẹ̀ ó fi dálé rú so fún di ìbéèrè tẹ béèrè yẹn ì máa ń ṣokùnfà àwọn ìpèníjà kan máa ń ṣokùnfà kára obìnrin fẹ́ kọrú rẹ̀ oògùn dẹ̀ wà nílé iṣẹ́ wa tí ẹni tó bá nírú ìpèníjà yẹn tí ó fi máa gbé fúkẹ́ tí ó dẹ̀ nọ́mà tí ó fi yẹ tó jẹ́ pé ara rẹ̀ ti ń kọ́lẹ̀ ń bi ká ṣe súnà láàrin ara wa kò ní rí bẹ́ẹ̀ mọ́. yóò gbàgbára. tó so ti gbọ́ báyìí torí mo béèrè òun wò mí lójú. tí ìwà ní wò ni alájìjàre ẹ dákun jẹ́ ìbéèrè eléyìí lórí ìtìlẹ̀kùn lẹ́yìn tẹ̀ ń sọ̀hún a sì sọ̀rọ̀ kan lẹ́yìn ìyẹ̀wò lánàá tá a jáwọn ará ilé gbọ́ wípé kíní ọ̀hún ẹlòmíì lè sọ pé bóun ṣe ń lọ ilé ọdún yìí irú abẹ́rẹ́ kéré ó lè ní ẹ̀ẹ̀kan náà lòun ó lo gbogbo ohun tẹ bá fún un tán láàrin ọjọ́ márùn-ún tí ó lò lé alájẹ bá ń sọ fún un pé kò yẹ kó lo ọyọ kan tán ní àárín ọjọ́ márùn-ún ẹ bá ṣàlàyé fún un. torí jẹ́jẹ́ alájì sọ̀rọ̀ o alájẹ sọ̀rọ̀. gbogbo tíjú bá ti wọ̀ aburú ni ó tẹ̀yìn jáde ẹjẹ́ á sòdodo ọ̀rọ̀ fúnra béèyàn bá fẹ́ràn oúnjẹ bóúnjẹ ṣe da tó bá tóúnjẹ yẹn bá pọ̀ jù náà yóò kó bá àgọ́ ara wa ni ṣe rí ewé àti bùtà ṣe kìí ṣe pé gbùrùgbùrù kódà gan béèyàn bá lò lọ́sẹ̀ yìí ó lè ṣiṣẹ́ ọ̀sẹ̀ yìí kó lẹ̀ tíyẹn bá lóore ọ̀fẹ́ àti lè máa ṣe súnà yẹn ṣùgbọ́n kìí ṣe pé kọ́yẹ́ pé kéèyàn wá sọ ọ́ di omi kó máa mú gùn kó sọ ọ́ di oúnjẹ kó máa jẹ ní gbogbo gbà so kò ní side effect kankan tó lè kó bá nù àgọ́ ara nítorí ewé àtìgbò náà ní àpapọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ dẹ̀ fi yé wa pé ewé àtìgbò ilẹ̀ wa ló lè ṣe àgọ́ ara wa ní àǹfààní so fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin yẹn wa ẹ̀jẹ̀ á ṣe sẹ̀sọ̀sọ̀sọ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá jùlọ àsìkò ọdún làwà yìí ọlọ́run níjà fèlè ìṣàṣemọ̀ ìjẹkújẹ ìmukúmu ìlákùlà gẹ́gẹ́ bí sísà mi ṣe sọ níbi ìròyìn tó ń kà lánàá àbíjẹta ni pé ìfínkùfì ẹ̀jẹ̀ á ṣe gàfárà wọ́n ní sójà tí sájẹ́ǹtì major general tó ń ṣe kínní ó sàn ju sájẹ́ǹtì tí ó mórí délé lọ ọlọ́run ọba oníjà fi
ọdún yìí ṣe aburú náà àgọ́ ara wa o. àmín. ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún a ó tún padà wá o a ò tí ì kúrò lórí afẹ́fẹ́ ẹ kú kalẹ̀. Rálá kíkórè dà sílẹ̀ mohe mohe mohe. iléeṣẹ́ Ralac Ventures tún gbé àrà titun míì wọ̀lú o fún gbogbo àwọn ènìyàn lójú náà láti há ẹ̀bùn ọdún fún àwọn ènìyàn tó bá ra egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures. ẹ̀dínwó oògùn ni wọ́n pe àrà titun ọ̀hún. egbòogi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí iṣẹ́ rẹ̀ kò láfiwé ní àrà titun tí wọ́n gbé dé. ẹ̀dínwó sì wà lórí egbòogi 4 ọ̀hún. ẹ̀dínwó wà lórí Get Up Well Sweet Bitter, Diabetes Herbal Cure, egbòogi tó ń ṣiṣẹ́ fún hypertension pẹ̀lú Sweet Bitter. egbòogi 4 yìí ni ẹ̀dínwó wà lórí rẹ̀ ní iléeṣẹ́ Ralac Ventures. ẹ̀yin náà ẹ wá jẹ̀fà ẹ má jẹ́ kí ìfà yìí kó fò yín rù. ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ Ralac Ventures kí ẹ wá ra ẹ̀dínwó oògùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó pọ̀ rẹpẹtẹ. ìfà ọdún ni wọ́n pe eléyìí pẹ̀lú ẹ̀dínwó oògùn tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ iléeṣẹ́ Ralac Ventures lógún. fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè wọ́n sí 09027249106 09027249106. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́. oògùn kan tún ti dé jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́. ewé àtegbò ni wọ́n fi pò ó. ó wúlò fún ọlọ́mọkùnrin gidi. tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́. jókòó wọn ní lórúkọ rẹ̀ ń jẹ́. ọkùnrin tí ó gbáṣú mẹ́wàá déédéé. tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. ìkẹ́ ọkùnrin tó kéré òjọ́jọ́. jókòó wọn ní kí o béèrè fún. ọkùnrin tí ó gbá bọ́ọ̀lù déédéé. àti gbogbo ṣẹ̀kẹ́sùn lọ. tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. jókòó wọn ní kí o béèrè fún. bó bá wá tí ló tilẹ̀kùn lẹ́yìn rẹ̀. ẹ̀bà gbogbo rẹ̀ àwọn tá sókè wáíwáí. gbogbo rẹ̀ àwọn tá sókè dáadáa. tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. Sweet Bitter náà ó gbẹ̀yìn ara. ìjà oṣù tí ó wálẹ̀ déédéé. gbogbo ara tó ti kú ò táútáú. Sweet Bitter ní kí o béèrè fún. ènìyàn tí ó lè sùn déédéé. Sweet Bitter ní kí o béèrè fún. inú kíkan inú dídùn yìí ń kọ́. Sweet Bitter ní kí o béèrè fún. àtiwá tí ó lè ṣe pọ̀sẹ̀ déédéé. Sweet Bitter ní kí o béèrè fún. iléeṣẹ́ Ralac Ventures ló ṣe é. ewé àtegbò ni wọ́n fi pò ó. Sweet Bitter ní kí o béèrè fún. tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún. jókòó wọn ní kí o béèrè fún. iléeṣẹ́ Ralac Ventures ló ṣe é. iléeṣẹ́ Ralac Ventures ló ṣe é o. bó ṣe jẹ́ náà ni ọmọ olórin yìí ló ti fi orin sọ yìí. ẹ̀yin náà ẹ jẹ́ ká yájú sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera torí pé ìlera ó ṣe kókó ká mójútó ká má fi ọwọ́ yọ̀ bọ́kẹ́ ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ ká má fi mú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera torí pé ìlera ni òpómúléró àti ọ̀pákùtẹ̀lẹ̀ gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe. a á ṣe ojú òpó kalẹ̀ báyìí bóyá ẹ ní ìbéèrè kan tàbí èkejì tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ Alhaji Abolore tàbí ẹ̀yin fẹ́ sọ nǹkan kan nípa àwọn egbòogi tó ń jáde nílé iṣẹ́ Ralac Ventures tẹ́ ẹ ti lò bóyá òtítọ́ ni bóyá irọ́ ni bóyá bẹ́ẹ̀ lórí bóyá bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ á sọ̀rọ̀ ayé ti kú òní ká máa parọ́ àbí ẹ jẹ́ á sòótọ́ ọ̀rọ̀ nípa nǹkan tó bá jẹ́ òtítọ́ nǹkan tó bá kù díẹ̀ káàtó ẹ jẹ́ á jẹ́ kí n ó mọ̀ 070477064 070477064 lójú òpó tí ẹ fi béèrè ìbéèrè. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. ẹ kú ètò. ọlọ́run ló ń ṣètò orúkọ yín. orúkọ mi ni Adébáyọ̀. Adébáyọ̀ láti ìlú òsà. láti ìlú Ṣẹ́yìn. ẹni àti alájí o. kí ẹ̀yin náà ti yẹ wá nínú iṣẹ́ ṣe. adúpẹ́ sà. ẹsẹ̀ tí wàá jẹ́ o. àmín o. wọ́n máa tẹ̀ wá síwájú. àmín o. àmín. a gbádùn ètò yẹn púpọ̀ a sì gbádùn pẹ̀lú wọn sí ń polówó yẹn fún wa ṣùgbọ́n èyí tí ẹ sọ kẹ́yìn ẹ̀ lè fẹ́ béèrè nípa tilẹ̀kùn lẹ́yìn yẹn. tilẹ̀kùn lẹ́yìn. ó ń ṣẹlẹ̀
mi pẹ̀lú ìyàwó mi báwo ni mo ti fẹ́ rí wọn láti ra ògùn yẹn. ẹ ṣe bàbá wa Adébáyọ̀ iwájúwájú lọ́pẹ́ bíi tí yóò máa rántí ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ó ń ṣẹlẹ̀ sí ẹ̀ la ọ̀rọ̀ yẹn sára yín ló ń kélé ni àbára màdámù ni ara rẹ̀ kọ oorun gbígbà fún yín. àbára yín ni ò gbé fúkẹ́. àbára yín ni ò gbé láti ṣe súnà. ara màdámù. ara màdámù. ẹ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé tó bá dijọ́ sátọ̀dé déédéé bíi aago 8:30 ẹ wá wò wá ní ọ́fíìsì wa ní ojú bàbá tẹ bá ti yà látara lè parí bí ẹ máa tọ́ bọ̀ straight transformer àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ kan ẹ ti rí àkọmọ̀nà wa lẹ́gbẹ̀ẹ́ owó sí ẹ ṣáàjú mi transformer yẹn kẹ́ pé nọ́mbà wa àbí kẹ́ bèrè lọ́dọ̀ àwọn tó wà mẹ́ pé ilé bàbá tilẹ̀kùn lẹ́yìn lẹ́ ń lọ. ọ̀dà á pe nọ́mbà aláàjì síta nígbà tí ètò yìí tó bá ń lọ sí ẹ̀bá ìparí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pé tẹ́ fi láǹfààní láti mú nọ́mbà náà 07047777064 ní ojú òpó tẹ́ fi béèrè kan tàbí èkejì. hello àtọ̀dọ̀ yín ló ti já o 07047777064 07047777064 lójú òpó tẹ́ fi béèrè. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. orúkọ yín ìlú wo lẹ ti ń pè wá o. orúkọ mi ni ìyá Abáláyé. ẹ yí rédíò yín sílẹ̀ o ẹ yí rédíò yín sílẹ̀ yóò já o. 07047777064 tẹ́ ẹ bá ti pè wá ẹ máa yí rédíò yín sílẹ̀ ìpalára ńlá ló ń ṣe fún wa ẹ dákun à ń rọ̀ yín. àti máa sọ pé bẹ́yàn kan bá ti pè ẹ já wọn nítorí pé wọn ò yí lọlẹ̀ nǹkan tí ń ṣe fún wa èyí ò lè mọ̀. bẹ́ẹ̀ ni mo mọ̀ wípé a ní àlàáfíà wa ń kàròyìn alálàáfíà làáfíà wá sí ibiṣẹ́ mo sì mọ̀ wípé ẹ̀yin náà fẹ́ ká wà lálàáfíà tẹ́ ẹ bá ti pè wá ẹ bá wa yí rédíò lọ́lẹ̀ ẹ lọ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. abẹ́rẹ́kẹ́ àti ìṣura aláàjì mo kí ẹ káàárọ̀. ẹ káàárọ̀ a kú ọdún o. iṣẹ́ ọlọ́run níjọ́ bàjẹ́ níṣẹ́ òní jóná. ìbéèrè tí mi fẹ́ béèrè nípa oògùn tẹ ní ẹ̀dínwó wà yẹn. ṣé fún àwọn táwọn àlọ́ kọ̀ọ̀kẹ́ iná tó jẹ́ pa àwa iléeṣẹ́ yín tá àǹfààní wo làwọn ó jẹ. náà lẹ̀díwó ẹ̀yin tẹ́ ń rà lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà lẹ̀díwó wà fún àwọn tí wọ́n lò náà lẹ̀díwó wà fún. ṣe ti gbọ́ kówó pé ẹyọ kọ̀ọ̀kan bóyá pé sweet bitter ni ẹ fẹ́ rà ní ẹ̀dínwó iye tẹ́ ń rà tẹ́lẹ̀. wọ́n kówó pé kò sí ẹ̀dínwó níbi tilẹ̀kùn lẹ́yìn o. ẹ ti mọ nǹkan tí kówó pé fẹ́. tó fẹ́ kówó pé ènìyàn ẹlẹ́nìyàn. kówó pé ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. orúkọ yín ló wò lẹ́ ti ń pè wá ìpè yín náà lágbè kẹ́yìn. lànà sọ̀lí látọ̀yọ̀. láti ìlú Ọ̀yọ́ ìbéèrè yín bàbá. mo fẹ́ rọ aláàjì aláǹfẹ̀sọ̀ kánjó kárí ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo oògùn wọn pátá wọn mọ̀ pé orí òkè oògùn káàkiri. ọ̀dọ̀ yín ló ti já bàbá. pẹ̀lú ògùn lágbára Ọlọ́run fẹ́rí sùn ní ọdún tó ń bọ̀ á wà ní ìlú Ọ̀yọ́ lágbára Ọlọ́run àní alágbàtà ń bẹ̀. ṣe ti gbọ́ bàbá ní ìlú Ọ̀yọ́ alágbàtà lè ṣe Ralac Ventures wọn ó wà níbẹ̀ nínú ọdún tuntun. aláàjì ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi júwe àwọn olú iléeṣẹ́ yín ẹ̀ka iléeṣẹ́ yín pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ táwọn ènìyàn tí wọ́n fi pè yín sí lẹ́yìn ètò yìí. ẹ ṣe gbogbo ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká ṣe ọdún jẹ́jẹ́ o ẹ jẹ́ ká sọ ọdún jẹ́jẹ́ o olúléeṣẹ́ wa wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá tẹ́ bá ti yà látara lè parí ibi lọ́mọ lójú ẹ máa bọ̀ straight kẹ́ ẹ tó débi ìyànà òkè ayọ̀ transformer àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ kàn ibẹ̀ ní ọ́fíìsì wa wà bákan náà a wà ní ìlú òkè òlẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn lé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá bákan náà a wà ní ìlú Àgọ́ Ààrẹ gbogbo ẹ̀yin yẹn mi ní ìlú Àgọ́ Ààrẹ Ọ̀jẹ̀ Owódé ìràwọ̀ Owódé Saki West ẹ máa retí mi ní ìlú Àgọ́ Ààrẹ lọ́la ní dédé aago 8:30 níbi chọ́ọ̀chì akẹ́kàkálẹ́gbẹ̀ẹ́ gáràjì Àgọ́ Ààrẹ àtàìsàn àtàrùn gbogbo ẹni tó bá fẹ́ lo machine àwa nílùú òkè òlẹ́yìn ṣùgbọ́n láti ọ̀la lọ àwa ní ìlú Àgọ́ Ààrẹ Saturday Sunday Àgọ́ Ààrẹ Alámísì àti Jímọ̀ la wà lágọ́ Ààrẹ Saturday and Sunday àwa ní ìlú Ìṣẹ́yìn
nọ́mbà wa ni 090 090 63 63 82 82 23 23 70 70 090 090 63 63 82 82 23 23 70 70 ẹlẹ́kejì 090 090 27 27 24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06 06. àtàìsàn àtàrùn kò ní fi síwá kò ní fi sẹ́ni kankan tó fi Àmín o. ẹja aṣọ ọdún dẹ́dẹ́ aṣọ ọdún ayọ̀. àmín àmín. ẹ̀yin nepa ẹ̀jẹ̀ tún pè yín láàárọ̀ yìí ẹ̀yin àwọn nepa ni tó ọ̀dà kò tún yẹ ká ṣọdún nínú òkùnkùn báwa tí wá jẹ́ pé bàbá ti sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ nìkan lẹ máa ń fún wa níná ẹ̀yin nepa lù òkè wẹ́ ẹ̀ ṣe dáadáa o ẹ̀ ṣe dáadáa o. mo tiẹ̀ ní ẹnìkan ní ìlú Ọ̀yọ́ ó ní láti ní ti ń lọ bí ọ̀sẹ̀ kan àbọ̀ báyìí wọ́n ti fún wọn náà. ó ní kò sí ọjọ́ kan tí iná lọ ó ní kò sí ọjọ́ kan tí iná yọ. sẹ́rí àwọn nepa ìlú òkè o ṣe dáadáa o àwọn sì máa sọ àmọ́ pariwo rẹ̀ tantantantan torí pàwọ́ la wà láàrin yín àti àwọn aráàlú èmi ò rí nǹkan tí ẹ fi ní fún wa nínà nǹkan tó bá wà ń bẹ ẹ jẹ́ káwọn tó wà ń bẹ ẹ já wa mọ̀ wọ́n á dàkọ̀ wọn lórí afẹ́fẹ́ fún wa ná nílùú òkè o. tó bá sì jẹ́ wípé nǹkan kan ló ṣokùnfà rẹ̀ ni ẹ jẹ́ ká mọ̀ kí n fún wa nínà o àwọn ẹnìkan pè ní ọ̀sẹ̀ tó lọ àbí bí ọ̀sẹ̀ méjì kan sí nítorí pé nìyẹn sọ pé àwọn níná ní ìlú wọn ló jẹ́ kí wọ́n fún wa ní iná nílùú òkè o lásìkò yẹn ní ọjọ́ yẹn gangan ilẹ̀ ọjọ́ yẹn òṣù kò dá kó máa rí bẹ́ẹ̀ o ẹ̀yin nepa ló òkè o ṣe dáadáa o àwọn tó ní nǹkan tó yẹ kí wọ́n tajà ọdún báyìí oníkálukú wọn ò rí ọjà ọdún tà nítorí pé kò sí iná ẹ jẹ́ ká ṣe dáadáa o torí inú tí ń bí mi ìyanu mọ́ bínú wọ́n ti gbọ́ bó ṣe wíhun torí mo rí pé o ti ń díjú. mo díjú o yéèsì tuntun sọ fún yín láàárọ̀ lábẹ́ ẹ̀ bá fún wa ná èyí nepa kò dáa mọ́ bínú wọ́n ó ṣàtúnṣe ṣùgbọ́n wọ́n ṣàtúnṣe eléyìí náà la máa fi ṣèlọ o fún títí òwúrọ̀ òní à ń ké gbogbo etí tó bá wa gbọ́ ìròyìn àjímọ́ná àti abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ à ń ṣe ní ẹ̀dọ́ra yìí pé ọdún ayọ̀ la ó ṣe o ẹ jẹ́ ká ṣe nǹkan tó tọ́ àti èyí tó yẹ ká ṣọdún pẹ̀lú pẹ̀lẹ́kùtù ká ṣọdún pẹ̀lú nǹkan tó bá ká máa wà lọ́wọ́ ẹni tí ò kú ló lóko òkè ọ̀yìn òun náà ló ní tọ̀hún ẹni tó wà láyé làwùsá ń kíní sọ̀nù ń kù ẹni tí ò sí láyé mọ́ sọ̀nù rẹ̀ ó ti lọ nìyẹn o ẹ jẹ́ ká ṣọdún pẹ̀lẹ́kùtù ọdún ayọ̀ láòṣe o ẹ wò ó ẹ jẹ́ àjọ pàdé lórí ètò àṣàdáyébá ní aago 7 sí aago 9 lálẹ́ òní abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún yìí tí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbémi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ó dìgbà. ẹ̀yin ará lé títí di alẹ́ tá a jọ pàdé lórí ètò Akoto Ọgbọ́n lónìí àlejò ni à ń gbé bọ̀ wá àlejò ló ń bọ̀ wá láti wá bá a sọ̀rọ̀ lórí owó orí eléyìí tí wọ́n ní ká máa san yìí òun náà lásọ̀rọ̀ lé lórí gbogbo tí ń jẹ́ tẹ Ọlọ́run pé ṣé owó orí yìí o àkóbá wo ló ní àbí àǹfààní wo ló wà ń bẹ̀ àjọsọ lórí ètò Akoto Ọgbọ́n ní alẹ́ yìí tẹ́sí pàdé Victor Àtàndá títí di ìgbà náà èmi á máa ní ká ní olówó lọ́rọ̀ ẹ́ nílọ́rọ̀ sọ pé kò ta ní lọ́rẹ̀ ò nítorí ẹ̀ lèmi ìtura olúwa ọmọ Adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó gbòbí tí ẹ lè máa rí àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nínúọlá bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaimon Ògìdì